Swagger TV ni ẹ máa wò. Àrà kégékégé Yorùbá Swagger lódù channel 310 lórí Concert TV. Swagger ni mo fẹ́ bá wọlé o, Swagger gidi. Swagger máa kó Swagger sẹ́gbẹ́ kan báyìí, Ginger sẹ́gbẹ́ kan, kí n kó pọ̀. Kò mọ dé fìlà bí. Kí n lo Edwom. Swagger. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Ẹ má kì í dìbàdàn ògùn ẹ̀sùn mẹ́yìn orí mi máa jẹ ń kó sí. Kẹ̀kẹ́. Swagger. Headphone mi nìyẹn o. Tó bá wí tẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. Òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì, ẹ sì gbádùn. Ìrántí àwọn akọni òṣèré olókìkí. Ọmọ Ládìgbòlú ní mí Àyìndé olówó kun la nídìílé ìmọ̀ọ́dà mi. Ládìgbòlú kan náà ni Ládìgbòlú ń jẹ lọ́jọ́kọ́jọ́. Bó bá tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó Ládìgbòlú lọ́yà Aláàfin. Mr. Fuji nkọrin Àyìndé olókun ọ̀la Parusa àti o lọ́lọ́lẹ́ Síkírù wọ́n bí ní wọ́ọ̀rì ni ọ̀gbà bá ló ń kọrin bàbá ló ń kọrin wọ́n bí ní wọ́ọ̀rì ni ẹ̀gbọ́n pé kó ní máa dùn Fuji kiri ètò ọlọ́run ló fi fún wa bí máa ń ṣọ́wọ́ èèyàn Parusa àti o mo dúpẹ́ fọlọ́run ọba aláwùsá ti ẹ jẹ́ ká máa kọrin orí tó fọgbọ́ yọ orí tó ń kọ́ni lọ́gbọ́n torí ọlọ́run ọba ká má kọrin èrè fún wọn torí ọlọ́run ọba iṣẹ́ Fuji kì í ṣe kélébélé orin Fuji kì í ṣe kélébélé Mr. Fuji ń kọrin àwọn tẹ̀wọ́ gbàgbé Fuji ká àkàtà bàtà àmàlà o gbogbo ìgbà ń kọrin ọmọ bàbá ló ń kọrin bàbá ló ń kọrin Àyìndé Adé olórí Gáfà Tamọ́lá Adé Mr. Swagger ni jọ̀ọ́, Concert ni jàre. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Ajani wọ́n ní bẹ́ẹ̀ yàn bá lọ́rọ̀ ẹni ọmọ sọ̀rọ̀ ládà Ìjẹ̀ṣà ayé àtijọ́ wọ́n ní wọ́n sì wọ́n fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà sẹ́yẹ ẹlẹ́jẹ́ ẹ̀pọ̀ tó lúwa fẹ́ mi ọmọ ṣọ́ọ̀tì rẹ̀ o ṣó ti táyà mi o gbogbo yẹn káàbọ̀ sí ìlú Island Dublin làwà o wọ́n ní bẹ́ẹ̀ yàn bá lọ́rọ̀ ẹni ọmọ sọ̀rọ̀ ládà Ìjẹ̀ṣà ayé àtijọ́ wọ́n ní wọ́n sì wọ́n fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà sẹ́yẹ ẹlẹ́jẹ́ ní ayé àtijọ́ ayé sẹ́yìn ìwàjà ni àlójú ti lọ. mo wá ní àdúrà kan tí wọ́n ṣe nílẹ̀ yìí o kálukú wa ló mọ̀ tó gbé ń débi ṣùgbọ́n kí lè mímọ̀ tó ń gbé wá débi àlàáfíà lóògùn ọ̀rọ̀ o. Ibi àlàáfíà bá ṣe o gbogbo àwọ̀ bẹ̀ o. Ẹnjìnìà Bello orí tó ṣọ gbogbo yín débi aṣọ yín padà délé láyọ̀. Bó ti lè hù ká jayéjayé títí ká má ṣe gbàgbé ilé kókó ń tán gbé. Bọ́kàn bá rògùn bọ́kàn bá rọ̀ṣàrọ̀ṣà àforífẹ́ lébùté. Ilé kókó ń tagbé wàdé lémi Àyìndé.
ó kàn bí wọ́n ní méjì ni. tòótọ́ wọn wálé ayé ìkan ń jẹ́ Táílólú ìkan ń jẹ́ Kọ́hìndé ṣùgbọ́n bí Táyé ṣe yan rí Kọ́hìndé lè má yan rí tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣáná wálé ayé ọmọ gbọ́ láhàn àwa gan la dá wọn mọ̀ tako ìwọ̀n lọ́mọ méjì o. èmi àìjẹ́ ẹni ọmọ tó gbọ́ láhàn mi jíjẹ́ kẹ́dẹ́ àràbà ń bí olówó ìyálùmá. ṣàṣeyàn ní fẹ́ kárẹ̀rù ká sọ orí ẹni ní ìsọni. ọmọ àlìmọ́ ṣàbí àgbèrè ta òwúdé K1 the ultimate àràbà ń bí Àyìndé your majesty o. ọmọ gbogbo ní mèremère àràbà ń bí olówó ìyálùmá. ṣàṣeyàn ní fẹ́ nílẹ̀ ìbá ọba sílẹ̀ tẹ̀rù tọmọ ní ìfẹ́ ní lójú ẹni. ọmọ àlìmọ́ ṣàdí àǹgbèrè táwídé K1 the ultimate ṣe rárá bá ń bí Àyìndé your majesty o. àwọn sọkọ bí èrè ni o. àwọn sọkọ bí èrè ni. àwọn sọkọ bí èrè ni o. àwọn sọkọ bí èrè ni. mo láwọn sọkọ bí èrè ni o. àwọn sọkọ bí èrè ni. ẹni bá pẹ́nu ọdún tí torí bẹ́ẹ̀ ṣe ń ṣe. ẹni pẹ́nu ọdún tí torí bẹ́ẹ̀ ṣe ń ṣe. àwọn sọkọ bí èrè ni. màá ń gbọ́ bí mo ṣe ń wí ṣẹ́kùṣẹ́kù ọmọ Gani mi o ọmọ Sẹ́ríkì Ṣàrà mò ń gbọ́ bí ṣe ń wí ẹ̀gbọ́n sátìrà àmọ́ni mi ọmọ mi wẹ́lẹ́ ìyẹn wẹ́lẹ́ nílùú Toronto mi o ìṣẹ́gun òyìnbó tó ń ta mọ́tò gbogbo ara mọ́ ikí ìyẹ̀wò á ò tà ilé o. èrò nílùú London tẹ́ wá bí èrò láti Germany tẹ́ bá wa débi gbogbo yẹn kú àgbọ̀dìlé àwọn èrò nílùú Ireland wọ́n ń kí yín síbí ìǹkankan táwọn Islander tó fi ń dèmí lọ́rùn ọmọ Bọ́lájí hospitality mo ló kọjú yọ mo lọ hospitality wọn ó kẹlẹ́ èké Àyìndé àpọ́nlé wá sí ìwù lára ń fẹ́ borí bá ṣe fi tọrọ Àyìndé wá sí ìwù máa kúkú fún ọ̀hún ẹsẹ̀ máa mú relé ọ̀tá ẹ̀yìn ò wá ní kú ọ̀tá tẹ́ni ò ní irun láyé bí ṣojú ọ̀tá ẹ̀ máa ń gbélé ayé ṣeun re gbogbo àṣebàjẹ́ ò ní gbà yìí o ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn yẹn. hospitality náà fi ń wú mi lórí Bọ́lájí hospitality wọ́n pèlè èké Àyìndé o tọkùnrin tóbìnrin wọn ní bó bá rí wọn nílùú àìlànà ọmọ nífò ó ṣe òwe ẹsẹ̀ wọn lápọ́nlé òrèrè ilá ilá lọ́ọ̀bẹ̀ ayò òrèrè ilá ilá lọ́ọ̀bẹ̀ ayò ẹni dẹ̀ ṣe mí lórí Àyìndé wá sí ìhù gẹ́gẹ́ bí mo ṣe ń wí torí kòrè tẹ́ ẹ bá ṣe fẹ́mi kò lè gbé òun ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án Àyìndé mọ̀ mọ́ gbogbo ṣoreṣore orí òní sùn àṣẹ ọmọ nífò ó ṣe òwe ẹsẹ̀ Àyìndé kò ní sùn ẹ̀ ṣe ọ̀rẹ́ mi. mo láwa sọ́kọ bí èrè ni ó àwọn sọ́kọ bí èrè ni àwọn sọ́kọ bí èrè ni àwọn sọ́kọ bí èrè ni ó ẹni bá pẹ́nu ọdún tí torí bẹ́ẹ̀ ṣe ń ṣe o
ẹni pẹ́nu ọdún ti torí bẹ́ẹ̀ ṣe ṣe o àwọn sòkò bí èrè mi. wọn ò ní kú wọn ò ní rùn wọn ò ní wọ́n lé dókítà nígbà kankan á dà lé wọn lórí ìwà wọn máa dà lé wọn lórí. gbogbo yìí ó àtẹ̀pẹ́lẹ̀ ó tẹ̀lé ìpẹ́ àtẹ̀pẹ́lẹ̀ ó tẹ̀lé ìpẹ́ o bó wọ̀lá o bó wọ̀lá bó wọ̀lá Muhammadu àtẹ̀pẹ́lẹ̀ ó tẹ̀lé ìpẹ́. òfò ẹ̀mí ò ní lè jà iṣẹ́ àlòfò ẹ̀mí ò ní lè jà iṣẹ́ o. ìjàmbá ò ní lè kàn yín mi mo ló fún èmi ò ní lè jà iṣẹ́ o bó bá wọ̀lá bó bá wọ̀lá bó bá wọ̀lá o bó bá wọ̀lá bó wọ̀lá Muhammadu fún èmi ò ní lè jà iṣẹ́. ilẹ̀ lọ́rọ̀ máa sọ ọ́ lọ ìwọ ló lọ́rọ̀ máa sọ ọ́ lọ ilé ọlọ́run ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu ìwọ ló lọ́rọ̀ máa sọ ọ́ lọ ọlọ́run ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu ìwọ ló lọ́rọ̀ máa sọ ọ́ lọ ṣé bọ́lọ́run ló fọ̀rọ̀ sí wa lẹ́nu ìwọ ló lọ́rọ̀ máa sọ ọ́ lọ. Ayinde adé mi wá sí omi igi jẹ́gẹ́dẹ́. Tọkùnrin tóbìnrin wa gbogbo yín nílùú Island o. Ìfẹ́ ni kẹ́ lò pẹ̀lú ra yín. Torí bí tífẹ́ bá wà o gbogbo sí wọ́ ọbẹ̀ dandan ni. Gẹ́gẹ́ bí mo ṣe wí láàrin aláwọ̀ funfun Ayinde adé o. Kálukú mọ́ra wọn wọ́n sì ń ṣàpọ́nlé ara wọn tiwantiwa tiwa jẹ́ ti dúdú ti dúdú wá tiwa ṣe jẹ́ Àyìndé wá sí omi. ọ̀rẹ́ bó bá rẹ́ni tó ṣe ẹ̀ o kọ̀rọ̀ kó bàjá kó ń bínú rántí pé lélẹ̀ ti jọ wá o Àyìndé wá sí omi. Àjàní tó bá pàdé lókè àwọn pàdé ní ìsàlẹ̀ o. Orí tọmọ Ìjẹ̀bú Òde tó bá ṣe fọmọ Ìbàdàn dájúdájú ó sóre nu. Orí ọmọ Abẹ́òkúta tó ṣe fọmọ Ìjẹ̀bú Òde mọ̀ kó o sóre nu. Àgàgà ọmọ wọn ní Ìlọrin orí tó bá ṣe fọmọ Èkó bó bá pẹ́ bó bá yá o àwọn pàdé níjọ́ kan o Àyìndé wá sí omi. Ìṣọ̀kan ló yẹ ká wà pẹ̀lú ra wa Àyìndé Bọ́lá ọ̀mí o tàbá wá wà ní ìṣọ̀kan. Bó bá jọmọ Ghana ló fẹ́ bọ̀mọ̀ Nàìjíríà jà dájúdájú tọmọ Nàìjà bá wà níbẹ̀ o wọn fẹ́ mọ ohun tó ṣe wọn láti kọ́kọ́ dúró tira wọn ni à ń pariwo eléyìí nítorí ó lè jọmọ tẹ́ ẹ bá bínú mọ pàdé bó bá dọ̀la ìyá bá ṣe fúnra wa òun ṣálá òròyìn o. bí ti bí bá máa wí o Àyìndé wá sí omi bítọ̀ bá máa wí olùbàlà sóhùn ẹsẹ̀ mi ọmúra wọn ní méjì bíi mẹ́ta wọn sọ̀rọ̀ ọmọ lọ́mọ ẹni tí ó bá ní ohun tó rán ló tó jọ ọmọ lọ́mọ náà sọ̀rọ̀ ọmọ lọ́mọ náà tó jọ ọmọ lọ́mọ náà sọ̀rọ̀ ọmọ lọ́mọ ká o. àwọn náà máa rẹni tí ò lówó lọ́wọ́ àwọn náà máa rẹni tí ò ní lárí àwọn náà máa rẹni tí ò lówó lọ́wọ́ àwọn náà máa rẹni tí ò ní lárí. Àwọn náà ń rẹ́ nílé ìyàwó ẹ̀ lọ. Àwọn náà ń rẹ́ nílé ìyàwó ẹ̀ lọ. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o Fálànà rántí ẹ̀. Tẹjúmọ́ lè yín o gbogbo tẹjúmọ́ lè jò. Ẹ rọra sọ̀rọ̀ wa kí ni ìmọ̀ ò lè ṣe. Ẹ rọra sọ̀rọ̀ wa. Sọ fálábò sí ẹ̀dá o. Ẹ rọra sọ̀rọ̀. Sọ fálábò sí ẹ̀dá o. Ẹ rọra sọ̀rọ̀. Sọ fálábò sí ẹ̀dá o. Ẹ rọra sọ̀rọ̀. Sọ fálábò sí ẹ̀dá o. Ẹ rọra. Ṣémigo bí ọ̀rẹ́ ẹ bá ṣe ẹ o. Mọ́fì bí ọ̀rẹ́ ẹ bá ṣe ẹ. Sọ̀kù bí ọ̀rẹ́ ẹ bá ṣe ẹ o.
Túndé bí ọ̀rẹ́ ẹ bá ṣe é. Ọlápọ̀ bí ọ̀rẹ́ ẹ bá ṣe é o. Sọ̀fàlà bó sí ẹ̀dá o. Ké sọ̀fàlà bó sí ẹ̀dá o. Sọ̀fàlà bó sí ẹ̀dá o. Ọ̀gbàrá sọ̀fàlà bó sí ẹ̀dá o. Sọ̀fàlà bó sí ẹ̀dá o. Ẹ̀rọ ra sọ̀rọ̀ síbẹ̀ tí wò sọ lọ́jọ́ sí. Alábòsí ẹ̀dá o. Alábòsí ẹ̀dá o. Ẹ̀rọ ra sọ̀rọ̀. Sọ̀fàlà bó sí ẹ̀dá o. Ẹ̀rọ ra sọ̀rọ̀. Sọ̀fàlà bó sí ẹ̀dá o. Ẹ̀rọ ra sọ̀rọ̀. Láti ti kọ́ ṣe lọ́rọ̀ rẹ ti wà bàbá. Láti ti kọ́ ṣe lọ́rọ̀ rẹ ti wà bàbá. Ìlú ṣera wọn amẹ́rẹ̀ àjèjì. Ọ̀rọ̀ tó bá bójú mu ló bá mú. Ọmọ tó gbọ́ láhàn mi ò gbọ́ bí n ṣe ń sọ. Èèyàn kan ṣoṣo ló lè kógun ayé já, ta ló nítàn wọ́n mọ́gbọ́n láhàn mi ẹ̀ bá bí mi. Ọ̀rẹ́ mẹ́ta sáré níjọ́ kan o, wọ́n lọ dọ́ bàbá o, wọ́n lọ bá bàbá. Ìgbà tó déwájú bàbá o, bàbá sọ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta kí ló dé, wọ́n ló di ayé làwọn fẹ́ máa lọ yìí. Bàbá kò bá fáwọn láṣẹ o, kò fáwọn láṣẹ. Topic ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi o, mo ní báwo la ṣe lè kókó ayé já. Bàbá wa bí wọ́n páyé lẹ́ńlọ yìí. Ìwé ni kínní, kí ló rò páyé tó ń lọ yìí ó fi lè kókó ẹja. Ó ní bàbá mi ò fún mi lówó rẹpẹtẹ. Ó ní tẹ́ bá fún mi lówó ńlá tówó yìí bá pọ̀. Kò sí bí gbogbo disease ayé ṣe lè tó, máa fowó parí ẹ̀. Bàbá ní kó gbowó ọmọgbọ́n làwọn wọn gbowó ńlá fún. Wọ́n bẹ ní kejì, kí ló rò pé ó fi lè kókó ayé já. Ó ní tí ń bá pọ̀ nínú ẹbí, tí ń bá bojú ẹ̀yìn tí ń rọ́mọ rẹpẹtẹ o. Bó ti lè wù kókó ayé pọ̀ tó, à ń fapẹ̀rẹ̀ pé òun à fi gbọ́n. Wọ́n bá fún lọ́mọ rẹpẹtẹ o. Ìgbà tó dorí ẹni kẹta o, àwọn méjèèjì dúró báyìí, wọ́n ti gbọ́rẹ́ tiwọn o, wọ́n ti gbọ́rẹ́ tiwọn. Wọ́n ní last man standing, kí ló rò pé ó fẹ́ fi kógo ayé já.
ó ní bàbá fún mi lágbára àdúrà bàbá ẹ̀dí mi ò ẹ̀jẹ̀ máa lọ. aláṣẹ wa ń bí wọn àwọn ẹgbẹ́ nọ́dún yìí wọ́n gbowó wọ́n pọmọ o ìwọ ní kó fẹ́ lágbára àdúrà ó ní mo fẹ́ nìyẹn o bàbá mi fi fún mi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta dòde ayé Ṣẹ́gun ọmọ Ganiu Sẹ́ríkì ní sàrà máa ń gbọ́ bí n ṣe wí. ìgbà tán dòde ayé èyí tó lówó lọ́wọ́ bó ṣe délé ayé gbàrà ó ń jẹ ayé lọ bí ọba ó jẹ ayé bí ọba ní. nínú owó tó ní ìyẹn ra lẹ̀ ó kọ́lé nínú owó tó ní ó fàyà gidi ó fàyà rẹpẹtẹ ìyàwó bẹ̀ sí ń pamọ́ fún o. ẹnì kejì tó lóhùn fọmọ láyé ó dá yóò dálẹ̀ ó dọlọ́mọ rẹpẹtẹ o. Jagunlabi alágbára àdúrà. Gbàrà tó délé ayé ìbẹ̀rù Ọlọ́run tó mú wá tó dúró lórí agbára àdúrà ó tẹra mọ́ ìṣe ló tẹra mọ́. ẹ mọ̀ pé ayé wàhálà ní asán láyé. ìǹtẹ̀yàn bá mọ̀ jẹ́ gangan nípa ní òun gangan ní ìṣekúpa ní. torí ẹ̀ bàbá mutí ká máa fẹ́jú ẹ̀ bàbá jẹun ká máa rọra jẹ bàbá dẹ̀ ń ṣọmọ pàápàá ká rọra ṣọmọ torí béèyàn bá jẹ gudugudu ó kò ní ṣègùn tí ó bá ṣe wòsàn ọmọdé núgà ọ̀rọ̀ rí ọmọkànlá hàn gẹ́gẹ́ bí ṣe ń gorí sọ. ṣàdédé lóde níjọ́ kan o wọ́n dẹ̀ ní ṣọ́nìnà kò bá ṣọ́nìnà kó má ṣe nẹni ọba o kó má ṣe nẹni ọba. Jagunlabi olówó ó ń lọ lórí títì níjọ́ kan o nínú mọ́tò òjò tó rọ̀ fẹ́rẹ́fẹ́ lówùúrọ̀ ọjọ́ yẹn o ló bá ta mi sẹ́nìkan o ló ta mi sẹ́nìkan lára ìyẹn bá pa mọ́tò àfìgbàrà ló páàkì ló bọ́ sílẹ̀ ló bá kẹni tó lu mọ́tò wọn lẹ̀ ó nà tinú ti mú tẹnu tẹra gbogbo ẹsẹ̀ gbogbo ara ló wú àwọn èrò tó wá dúró wọ́n wá súnmọ́ bẹ̀ ìjẹ́ kí ló dé sójì yín lówó ni o àgbègbè yín lẹ́rù lọ ìyẹn bá tẹ́wọ́ ní ẹgbàá mi wọ́n ta mi sí mi lára mo gbá mọ́tò àṣeǹgbà mí alágídí a máa ṣàgbá alágbára o ẹni tó nà yìí jẹ́ tálíkà alágídí wọ́n ní ṣòwò lóní wà á náwó yìí lé mi lórí ọmọ bọ́lá hàn dandan ni ọ̀rọ̀ kékeré bá di ńlá ó dẹjọ́ rẹpẹtẹ o wọ́n gbéra wọn di ilé ọlọ́pàá àwọn èrò dúró lẹ́yìn ẹni ọ̀hún wọ́n ló lówó ẹ jẹ́ kó náwó ẹ̀ ìgbà tán dé police station ọlọ́pàá wọ́n ní káwọn tiẹ̀ tó gbẹ́jọ́ náà mọ́gbọ́n làwọn mi kan lọ fàtìmọ́lé sí lára èèwọ̀ kẹrẹ olówó ní ṣẹ̀wọ̀n ó sùn jọ́ kìíní jọ́ kejì ìjọ́ kẹta o ìgbà tó di jọ́ kẹrin wọ́n gbére court ó déwájú adájọ́ àṣọmọ adájọ́ kejì lónà ká má má mọ́rọ̀ yìí gùn wọ́n farakùnrin sẹ́wọ̀n ìtìmọ́lé ọmọgbọ́n làwọn mi ó bá ń jayé tiẹ̀ lọ ó dé ní bàbá ọlọ́mọ rẹpẹtẹ o ìní táyé ń jà ọ̀túnla tún jí ń jà ìjọ mẹ́rin à ń wá túndé ní bàbá ọlọ́mọ lápẹ̀rẹ̀ ló kó sí ọmọgbọ́n làwọn mi wàhálà lé ayé nìyẹn. Jagunlabi aláṣọ àdúrà ó ṣàdúrà ó bẹ lọ́wọ́ bá o ìwọ lọ́hùn o fún mi láya gidi o kò fún mi lọ́mọ rẹ
ọlọ́wọ́n bá gbọ́ gbà ó fàdúrà jagun ìyàwó gidi wọlé ó bímọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ọmọ òtútù ọmọ ògbóná ayé ń lọ ní mẹ́lọ́mẹ́lọ́ orí mẹ́lọ́mẹ́lọ́ ká má má mọ́rọ̀ ikùn mọ́ ìhun mo fẹ́ sọ ní ṣókí ìgbà mìíràn orí má jẹ́ kówó tẹ́wà owó a máa tẹ́ ni àmọ́ kówó dání báyìí àádọ́jà a ò ní rí òun fowó rà torí bí tó rò pé owó ti wúlò ọmọ èèyàn ló wúlò ń bẹ mọ́gbọ́n làwọn mi tọ́jú ọmọ ènìyàn ní mi ò ṣe lè fi ènìyàn ṣeré èèyàn boni lára ó jaṣọ lọ wọn boni lára ó jaṣọ lọ mo lẹ́ni lẹ́yìn rẹpẹtẹ ni mo ṣe yan fanda bí ọba mo lẹ́ni lẹ́yìn rẹpẹtẹ lọ́rọ̀ mi ṣe dàbí ẹni kó special kò sẹ́ni tó special ọmọ pọ̀ làwọn mi gbogbo wà lálọ́lọ́ tí n bá jí tí n bá ń sùn àdúrà ọpẹ́ ló pọ̀ jù nínú mo mú fún bàbá o nínú gbogbo mo mú fún bàbá. ọ̀rọ̀ mi gbọ́pẹ́ Bọ́lájí ọ̀rọ̀ mi gbàdúrà ẹni àrò pé kò lè pàgọ́ ó wá kọ́lé alárinrin ọmọ bọ́ làwọn mi ò ṣeun mi. ẹ tẹra màdúrà ìlú tẹ wáyé bí bọ̀yì bá ṣeré o bọ̀yì ó lọ bọ̀yì ó ṣeré o bọ̀yì máa lọ bó tilẹ̀ ń kórí green lẹ́mú wá bí tí wọ́n bá fún yín ní red television replacement bó pẹ́ bóyá ọmọ gbọ́ làwọn mi bọ̀yì ó lọ èèyàn kan ló mú green débí kan o ó fi gba blue gbogbo owó tó rí ń bẹ̀ ó fi ránṣẹ́ sílé ọmọ gbọ́ làwọn mi ó kọ́lé rẹpẹtẹ àní bí bọ̀yì bá ṣeré o bọ̀yì máa lọ. ilẹ̀ aláwọ̀ dúdú kò ní bàjẹ́ títí ọmọ gbọ́ làwọn kó padà kó di funfun ilẹ̀ aláwọ̀ funfun o bó ti lè wù kí dúdú pọ̀ tó dr ọmọgbọ́n làwọn òun ò lè borí funfun ọmọ nílẹ̀ lọ́mọ nílẹ̀ yìí ó máa jẹ́ ẹ ṣe dáadáa ọmọgbọ́n làwọn mi kà mórúkọ gidi lọ. torí kí ni ó ṣe dáadáa kí ni ó fa ẹ ṣe dáadáa má ṣe dáadáa láyé mi dáadáa èmi ò máa ní ṣe kà ó ọ̀rẹ́ mi kí ni ó ṣe dáadáa kí ni ó ṣe dáadáa olúwafẹ́ mi kí ni ó ṣe Àdìgún Musiliu mo ní kí ló ṣe Ifá kí ló ṣe Ifá kí ló ṣe ẹnìkan rí Ifá èèyàn kan bí mi wọ́n ní ṣe babaláwo ní Ifá babaláwo ní Ifá Ifá kí ló ṣe dáadáa mo ní kí ló ṣe dáadáa kí ni ó ṣe dáadáa gbogbo yíyẹn ṣe dáadáa láyé o bó bá pẹ́ bó bá yá ilẹ̀ ló máa gbé gbogbo wa mi ilẹ̀ ló máa gbé wa mi dáadáa tá a bá wa ṣe ẹnjìnìà Bello dáadáa tá a bá wa ṣe òun ni ó máa jẹ́ fún wa á jẹ́ fún wa láyé á tún jẹ́ fún wa lọ́run báwo ló ṣe máa jẹ́ lọ́run ìyẹn lọ́mọ tá a bá fi sílẹ̀ o wọ́n máa rí ilé ayé dáadáa lọ Yínká kí ló ṣe Bísí kí ló ṣe Túnráyọ̀ kí ló ṣe Tóyọ̀sí kí ló ṣe Fúnmi kí ló ṣe Bọ́lá kí ló ṣe Yétúndé kí ló ṣe gbogbo orúkọ tí mo ń dá yẹn a sọ fúnra wa ní ìgbà tá a dáyé akọ̀lẹ́rúkọ mọ́mọ́ lára ní ìhùn tá a mú wáyé òfurufú ni aláwọ̀ lásẹ̀ ní ìgbà tá a dáyé èyí tó ń bẹ látẹ́lẹ̀wọ̀ wa òun ṣàlà ń lò
tèmi ni mo ń lò yìí kí ló ṣe kí ló ṣe aboyún tó di wọ́ọ̀dì ṣẹ̀ sínú ó ń rawọ́ sọ́lọ́wọ́n bá ní o pé yóò tí ó jẹ́ Elédùmarè kò ṣe lọ́mọ lóríire fún mi. bàbá dẹ̀ ṣèlérí pé gbogbo ẹni bá bí òun o tó bá tọrọ lọ́wọ́ òun dájúdájú òun á dá wọn lóhùn òun á ṣe gbogbo tó ń fẹ́ fún wọn. ṣẹ́gun ọmọ Ọ̀ṣìnbódù mọ́ kí ẹ. ká ṣe wéré ká bá wọn lọ ká ṣe wàrà ká ṣe wéré ká bá wọn lọ ká ṣe wàrà ká bá wọn lọ ká ṣe wéré ká bá wọn lọ ká ṣe wàrà ká bá wọn lọ ká ṣe wéré ká bá wọn lọ ká ṣe wàrà ká bá wọn lọ ká ṣe wéré ká bá wọn lọ ká ṣe wàrà ká bá wọn lọ. Ó wá di láìlò ó di láìlò ó di láìlò kẹ láìlò ẹ ṣe gbogbo ẹ lẹ́sọ̀lẹ́sọ̀ ẹ jẹ́ nítorí Ọlọ́run ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ Ọ̀ṣìnbódù àwọn pẹ̀lẹ́ kì í yá o béèyàn bá ní sùúrù o kó délé àṣebí ọba ẹni tó ṣeré lọ sóko kọ̀rọ̀ kó jẹran mẹ́ta Bọ́lájí ó jọjú ẹran kan ó tọ́jú méjì o ó rọ́jú ó jẹyìn ọkàn Fẹ́mi ó mú méjì tó kù délé ara méjì tó mú délé ló fàyà ló fọ́mọ gbogbo léṣe kò wá ń dó òun gangan jẹun lóko tẹ́ ẹ bá láìlò ìrè gbogbo abáwá délé. Dublin tutù o Dublin tutù o ṣùgbọ́n ó bára mu ojú gbogbo yín ló ṣe rẹ́gí ẹ̀sìn jayé ọba ìrè gbogbo abáwá dálẹ̀ ẹ jọ̀wọ́ ẹ má jà ọ́ láìlò. àníbẹ̀ bá ti rí wa ẹ má jọ̀ mọ́ wa ọmọ ewúrẹ́ òrakùtàn sáà wà láàpèdè ara orí wa pé ọbọlúwa ló gbé yìí fún wa lórí ṣe ń bọ̀. àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan bó bá náà ṣẹ̀ sókè àrà ló kúkú jẹ́ bàbá ṣẹ́kì iná tún mi ọ̀la táwọn àyọká o. orí Ọlọ́run máa ju tèèyàn láyé ń bí o orí Ọlọ́run máa ju tèèyàn láyé ń bí ẹ̀dá ló ṣe fẹ́nìyàn tó ń padà wá fi yíyan wọ́n o orí Ọlọ́run máa ju tèèyàn láyé ń bí mo lórí Ọlọ́run máa ju tèèyàn láyé ń bí o orí Ọlọ́run máa ju tèèyàn láyé ń bí ẹ̀dá ló ṣe fẹ́nìyàn tó ń padà wá fi yíyan wọ́n o orí Ọlọ́run máa ju tèèyàn láyé ń bí ọ̀rọ̀ tèmi Olúọmọ Flakers lórí Ọlọ́run. ẹ̀dá ò lè tá máyé lọ́rùn wọn máa ní fowó ṣòwò ẹsẹ̀ kó dá mi lójú. àná mímú Muhammadu tí gbogbo ayé ń wárí fún ó pẹ̀lú Jésù Kristi ìgbà tó ń bẹ láyé o kì í ṣe gbogbo ayé ló gbà fún o nígbà ayé Jésù wọ́n kúrò mọ́ ìgbà ayé Jésù wọ́n ṣe ké mọ́ ìgbà ayé Jésù wọ́n ti tọ́ sí lójú oríṣiríṣi ohun tí ò dáná ṣe láyé Jésù sẹ́ni mímọ́ ó pariwo lọ́jọ́ ìjọ yẹn gbọ́ bó ṣe ń wí ẹ má tẹ̀mí lójú mọ́lẹ̀ gbogbo yín tẹ́ bá tẹ̀mí lójú mọ́lẹ̀ ń ṣe lẹ́lẹ́ ní ọba wọ́n ní rán àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ayé gbà fún Jésù Kristi ní ìwádìí ẹni gbogbo ayé ń wárí fún
ìbáṣepamọ́ falẹ̀ fàwọ́ àgọ́ sẹ́yìn gbogbo ayé pátápátá wọn bá lọ sẹ́nu kànáà ilé Jésù lọ́ máa wá rí fún ni àwọn ọ̀tá ọjọ́ òun gbogbo wọn parẹ́ máyé lára àbẹ̀ orí àwọn tó ta kàná bí mu ọmọ lọ́jọ́ ìjọsí bẹ́ẹ̀yàn bá dé mọ́ ká máa rí ìran wọn ìrandíran wọn wọ́n ń sunkún lójoojúmọ́ ní sàrí ànábì wọ́n ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ oníṣẹ́ ńlá di bàbá Fatima jẹ́ kó máa bú ẹ ọmọ síwájú ìwọ̀n ẹlẹ́nu ló sọ Àyìndé o àṣebàjẹ́ òní ìgbà yìí dájúdájú ìwọ̀n ẹlẹ́nu kò sọ kò dé dùn mí ẹ má ṣe fàájì tí gbogbo èèyàn ló ń fẹ́ kọ́ dàbí àwọn Àyìndé wá sí ìhùwẹ̀ rí ẹni ọlọ́run bá ti dá kò ṣe é farawé wá sí ìhùwẹ̀ rí béèyàn bá mi ṣòwò lápọ̀lọ́ ọlọ́run wọn bá oníyàn ò máa ní pàdánù láyé ń bí torí mo ti fọ̀rọ̀ wọn mo ti fi síwájú ọlọ́run ìtẹ́ ṣe fún mi Àyìndé o ọlọ́run lọ bẹ lẹ́sàn-án Àyìndé mo mọ̀ tí n bá délé máa ròyìn fáráalé àní dublin people nǹkan kan náà ní tó ń wú mi lórí wọ́n máa pọ́n léṣe wọ́n sì ya ìyá ilé lọ́kùnrin lóbìnrin wọn wọ́n máa pọ́n léṣe àní wọ́n sì ya ìyẹ̀rí dublin people orí kékeré lẹ́sẹ̀ fáwa ṣùgbọ́n lọ́wọ́ bá adá dọ́bù padà o adá tírípù padà o ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án Àyìndé mo mọ̀ ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án Àyìndé mo mọ̀. ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án Àyìndé mo mọ̀ ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án Àyìndé mo mọ̀. gbogbo yín pátápátá ẹ ò ní kọjá ìbànújẹ́ lọ́la lọ́wọ́ bá ojoojúmọ́ gbogbo yín báyìí ẹ máa kọjá ọjọ́ owó ọjọ́ àlàáfíà ọjọ́ ire ẹ wà ní pẹ́bí kẹpàwé ọ̀fọ̀ láti rí Àyìndé wá sí ìhù gbogbo wa ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ẹ má máa yíwà ní ìpadà o. ó tún ti go group ó ti go group jọ nílùú Island wọ́n fẹ́ máa ṣe mórí mo ti yọ yẹn gbọ́ Àyìndé kò bó ṣì yẹ rí ẹ pè mí láti Nàìjíríà ẹ gbówó ńlá wá èmi náà adélujára máa kúkú wá ní wọ́n mú mi lẹ́sẹ̀ dání àlápá yẹbẹyẹbẹ níbo lẹ̀ ń lọ adúdí yàbàyàbà níbo lẹ̀ nílé àlápá yẹbẹyẹbẹ níbo lẹ̀ ń lọ adúdí yàbàyàbà níbo lẹ̀ nílé èmi ò lẹ̀ ní tó lè nà mí lọ́rẹ́ lójú tani Àyìndé lójú sólà o èmi gangan mo sọ kọjọ́ wá sí ìhùwẹ̀ rí tèmígò èmi gangan mo sọ kọjọ́ wá sí ìhùwẹ̀ rí fún mi bébí mọ dátọ mọ méjì yóò ṣeun wo àwọn èjì rẹ ẹẹdújọ bí ọmọ méjì mi nǹkan lè má kí wọn bó bá délé olúwa fún mi sùn ìdí o bọ́lá bébí ó ṣe mọ́ dúpẹ́ aya tèmígò àṣírí ẹ̀kọ́ ẹ̀ kò ní tú lórí ìjẹsàrè àrókùnyọ̀ ìjẹsàrè o àrókùnyọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan mọ́ bò fún wa. ó wíro ó mà wíro òde o yèyé ọlọ́mọlújẹsà ó wíro òde wọn. ó wíro òde wọn yèyé ọlọ́mọlújẹsà ó wíro òde wọn. àyà ti ṣe yìí ẹnjìnìá wẹ́ ṣe mo dúpẹ́ ó náwó lẹ́sà onírò òwírò òde o èyí ọlọ́mọlújẹsà òwírò òde o fún mi òwírò ó mà wírò òde o èyí ọlọ́mọlújẹsà òwírò òde o ó mà wírò èmi àrò mi àrò kan ó mà wírò èmi àrò mi àrò kan ó mà wírò àyà ṣe yìí ó mà wírò èmi àrò mi àrò kan ó mà wírò èmi àrò mi àrò kan ṣáájọmá 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 ojú tí gbó ní ẹ̀ lọ kó wá tán ẹni bá òun kó jẹ́ sódà kó máa bómi lọ.
odò tí kò ní ẹ̀yẹ lọ kó wá tán ẹni bá òun kó jẹ́ sódà kó máa bómi odò tí kò ní ẹ̀yẹ lọ kó wá tán ẹni bá òun kó jẹ́ sódà kó máa bómi bẹ́ẹ̀ bá sọ títí mọ́ ò bá gbà kó burú àgbo méjì wọ́n gbọ́dọ̀ mú mi ní kò bẹ́ẹ̀ sọ títí mọ́ ò bá gbà kó burú àgbo méjì wọ́n gbọ́dọ̀ mú mi. ó ṣe mo dúpẹ́ bọ́lábọ́lá yàtí tẹ́mi gold màmá tẹ́mi mo gbà fún ẹ̀ bọ́lábọ́lá. ó náwó fún mi àyàtà síwájú ó mà náwó fún mi àyàtà síwájú ọ̀làdébẹ̀ àyàtẹ́mi gold àṣírí ẹ̀kọ́ kò ní tú lójú ewé. ẹ̀yin méjèèjì orí bá mi wọ ọmọ fún yín àwọn ọmọ alálùbáríkà gbogbo ọmọ tẹ́ ń bí wọ́n tọmọ aláyọ̀ ọmọ lóríire àmì àṣẹ o. wọ́n bá ń bú yín ẹ má máa rò bẹ́ẹ̀ fi wọ́n lọ́wọ́ bá lọ́wọ́ gbogbo àṣẹ ìbàjẹ́ òní ìgbà yìí ẹ̀ rí eré lọ́mọ ń bọ́ mọ́ ṣe ò máa gbọ́dọ̀ jẹun àlè eré lọ́mọ ń bọ́ mọ́ ṣe wọn ò máa gbọ́dọ̀ jẹun. olúwa fún mi kò ṣètọ́jú bọ́lábọ́lá ẹ bá mi ṣe ra yín lọ́kọ̀ àjìyà ìdè o. bọ́lá bèbí ṣáájọ máa ṣáájọ máa. ṣáájọ máa ṣáájọ máa. ó ṣe mo dúpẹ́ àbí nbọ́lá wọ́n dá tọ́ ọmọ méjì yóò ṣe. àbúrò MC Musiliu yẹlú ọmọ. ó ṣe Fáwùsátù àbúrò tàbí nbọ́lá ọmọ apámábí wà lájà rí o. ó dá yòókù sí wọn lára ajá màmá o. ẹṣẹ́ àti jẹ Chinese wọ́n ti lọ jẹ chinko tèmídà ẹ má fún mi lẹ́yọ̀ lẹ́yọ̀ àdìdé o. Abdulrasheed gbogbo ara mọ igi ìyá o ó ṣe mo dúpẹ́ bí n bọ́lá ó ṣe Fáwùsátù ọmọ akọ́mọ bí wọ́n alájà yìí ó ṣe fàṣàfàṣà ó ṣe mo dúpẹ́. Say something to me. ojúmọ́ ti máa lẹ́ni ojúmọ́ ti máa lẹ́ni mo ti rí tòde. ogun kí n rọra ọ̀la tẹ́nì kankan ò lè sọ. mo ti jáná lọ èmi àtẹnilẹ́gbẹ́ ọ̀la lójú alọ́kọ́lọ́ ṣọ́ọ̀ àjọlá lọ. eré à bóyá kọ́ máa sí wọn dà. nínú ayé mi alábíà. àdíà bóyá kọ́ máa sí wọn dà. nínú ayé mi alábíà. ẹ̀wọ̀n rẹ̀ tó lọ́wọ́ bá ń ṣe nínú ayé bá a sùn. mo ń jẹun tó ń mi lásìkò tó ń mi àbí. mo ń wọṣọ tó ń mi lásìkò tó ń mi tún wá. mo lè ṣe ọmọ tó ń mi lásìkò tó ń mi ẹ̀. kí ló yẹ mí pàṣẹ wọn dà o. ọpẹ́ ló yẹ ká ṣe. ó lẹ́nu o. ó lẹ́nu gan ó lẹ́nu pa ó lẹ́nu bí ẹyẹ ó lẹ́nu bí eku ó lẹ́nu bí ẹja ó ti mọ̀ jù. ó ṣe galegale ó lọ́ ṣe làwùlàwù àwọn òkú yẹn jẹ àwọn òkú yẹn mu àwọn láyé hàn tó bá mọ bá sọjọ́ rí tọmọ Tinubu kò ṣe jẹ́jẹ́ kò ṣe jẹ́jẹ́ o. ẹ dákun ẹ já wọn sí ẹ já wọn sí àwọn ọ̀gá jára o gbogbo Jamiu o Jamisi bàtà gbogbo àjàlá àjàlá mi jalingo àwọn jàjà òfò pọ́bò ẹ dákun ẹ já wọn sí ẹrẹ wọn sí kó tọ́ ní pọpẹ́ Alábí mi Pasuma o àgàtà o. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited.